tó ẹ kálẹ́ o ẹ̀yin ènìyàn mi ní gbogbo tìbútòrò ibi tí kíkí wa yìí tí ètò wa yìí tọwọ́jà rẹ̀ bá dé a kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a kú bílù ti rí níbi káàkiri orílẹ̀-èdè yìí a kí àwọn ènìyàn wa tí wọ́n ń ṣagbátẹrù ètò wa yìí a kí wọn gan pẹ̀lú ìnáwó sí wa mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ gbàgbé wa àtàwọn tí wọ́n ní lọ́kàn náà pé àwọn ó ṣe wá láàánú àbí wọ́n fẹ́ ṣèrànlọ́wọ́ kan láti ibikíbi ọlọ́ọ̀bá láàánú yóò ràn gbogbo yín lọ́wọ́ láti lè ṣe ní tẹ́ bá fẹ́ ṣe fún wa ní rere. Ẹ rí i pé ètò wa ó tó bí ijọ́ mélòó kan sẹ́yìn tá a ṣe kan last a kàn tún gbà lérò lónìí pé ókè níbi tá a bá dé àti àwọn nǹkan tó súyọ láwùjọ wa tòní ká tó fi tó yín létí torí tí a mọ̀ pé wọ́n ní alágbẹ̀dẹ tó ń lurin lójoojúmọ́ àlùyè ni ó lù kọ́lọ́n jẹ́ káwa náà lu àlùyè torí pé ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ àdúrà ló kù báyìí ọ̀rọ̀ ká fi ọ̀rọ̀ wa ká fi ti Ọlọ́run ká ṣèroko tì nídìí òun ló kù kọ́rí gbogbo ń tà ń fà kọ́lọ́n jẹ́ kó tó wa lọ́wọ́. Ní ọ̀rọ̀ orin Saheed Òṣùpá kan ni ó ní ìlú la ṣìyà ni àbí olórí la ṣìyàn gbà mí máa ń wà tó jẹ́ pé ẹ máa wò ó pé àbó lórí lẹ ṣìyàn tẹ́ẹ̀dẹ̀ sí olórí yàn tó jẹ́ pé ìlú lẹ ṣìyà a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Yorùbá sì ní iṣu àtẹnumọ́ràn wọ́n ní kì í jóná mo mọ̀ pé tí Yorùbá bá fi lè ń tẹnumọ́ pé ẹja máa bá tiwa lọ́jọ́ kan yóò padà jọ́ kan náà ni wàláhì ìjọ́ kan ó padà jọ́ kan náà ni nítorí tá a bá ti fi ẹ̀mí ìrẹ̀wẹ̀sì bọ́ ìrìnàjò tá a rìn lọ́wọ́ nípa òmìnira ilẹ̀ Yorùbá mo mọ̀ pé ìjọ́ kan ó padà jọ́ kan náà ni. Eléyìí tó súyọ nínú ètò tá a ṣe lọ láìpẹ́ yìí a rí ìpè gbà látọ̀dọ̀ àwọn èèyàn wa káàkiri tìbútòrò bí tó ti tọwọ́jà ètò yẹn dé àwọn èèyàn kí wa àwọn èèyàn tó ń là wá lọ́yẹ àwọn èèyàn ṣàfikún bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe àyọkúrò bí mi ṣe fẹ́ kí ètò máa rí nù ẹnìkan kì í já wá dé àjọjọ nílẹ̀ Yorùbá ni ibi tí kùdìẹ̀kùdìẹ̀ bá kù sí ẹjá jọ máa fi tóra wa létí kájọ máa fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ òun ni ò ní jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá ó gbẹ̀yìn ni wọn ò fi ní fi oore Yorùbá ṣe àpínlé ìtí ń má wa jáde wá kílẹ̀ Yorùbá ó lè bá a dá ní ètò mú wa jáde wá nígbà gbogbo tẹ́rí tá à ń pariwo kílẹ̀ Yorùbá kó lè bá a dá ní mo dẹ̀ nígbàgbọ́ pílẹ̀ Yorùbá ó dáa tá a bá ti dákẹ́ wọ́n ní ogun la ṣe máa ń pa òwe yìí oníbà bàbá wa ṣe máa ń pa ó ní ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ Yorùbá tó wọ́n ṣàṣọdùn ń bẹ̀ dáadáa wọ́n ní àrọ̀ tó bá gbọ́n ni torí tààrọ̀ bá gọ̀ yóò jókòó sójú kan tààrọ̀ bá gbọ́n yóò ti máa múra sírìn rẹ̀ Yorùbá ṣe máa tó ń pa á lówe pé àtòkèrè lolójújì ti máa mẹ́kun rẹ̀ sun eléyìí tó dé balẹ̀ ilẹ̀ Yorùbá yìí àmọ́ pàtòkèrè láti mẹ́kun wa sun lélẹ̀ kí ló fà á tí ń mú àwọn ọ̀rọ̀ yìí máa wáyé onínú ètò tá a ṣe lọ bàbá kan pè mí nínú gbogbo kọ́ọ̀ tí mo gbà kọ́ọ̀ kan wà tí mo gbà tó value gan sí mi nítorí pé mo ti sọ̀rọ̀ ń pa ẹ̀rí mo wá fẹ́ mú àlàyé wá lórí ẹ̀
mo fẹ́ kó má jẹ́ pé mi nìkan ni màá dá gbọ́ ọ̀rọ̀ yẹn. Mo fẹ́ kí ẹ̀yin ènìyàn mi náà tẹ̀ ń ṣàtìlẹ́yìn fún wa lórí àwọn ètò yìí kẹ́yìn náà gbọ́ àlàyé lẹ́nu bàbá wa kan tán láwọn náà ti gbélé Haúsá rí. Téèyàn bá gbélé Haúsá rí tàbá bí ọ síbẹ̀, èèyàn ó mọ bá Haúsá ṣe máa behave àtàwọn Fúlàní. Ẹ mọ ìhà tí wọ́n kọ sí àwọn ìran yòókù, ẹ mọ bí culture wọn ṣe rí. Ibẹ̀ ni mo kọ́kọ́ fẹ́ yà láàárọ̀ ní wákàtí iná. Mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ ná ní yàjóyàjó, kẹ́kẹ́ gbọ́ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ mi àti bàbá yẹn lórí ọ̀rọ̀ bó o ní Haúsá Fúlàní bó wọn ti rí. Ẹ máa wá mi ká lọ. Hello? Hello. Hello? Hello, Bàtà. Ẹ kálẹ́ o. Àgbàkàrà. Àwọn nìyẹn. Bàbá ìjọ fún mi ti program lórí social media. Bẹ́ẹ̀ni. Bàbá yín ní ìgbàgbọ́. Àmì Olúwa. Ẹ jọ̀ọ́ kí n tó wọnú ètò yìí lọ, bàbá tó tá a jọjọ sọ̀rọ̀ yìí mi ì fi bà yín ló kọjẹ́ o, mi ì sì fi gbé yín sí gbangba ta. Mo kàn fẹ́ kí àlàyé tẹ́ ẹ ṣe fún mi yẹn, mo fẹ́ káwọn èèyàn náà kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yìí ni. Ìyẹn ní jẹ́ kórúkọ yín ó jáde nínú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe yẹn mo fẹ́ káwọn èèyàn wa náà gbọ́ kí wọ́n mọ irú ẹni tá à ń bá tayò, irú ìlú tí ẹlẹ́dàá tì wá bọ̀, táwọn kì í ṣe ẹlẹ́dàá ló tì wá bọ̀, irú ìlú táwọn òyìnbó so wá papọ̀ mọ́ tá à ń bá lògbà, táwọn kan ní ká máa mú mára pé yóò dá ńjọ́ kan. Gbogbo ìṣòro tí ọlọ́run ti fún ní àtòkí ní àtòkí ẹ̀mí ọlọ́run ní bàtà jẹ́ ń bẹ̀rẹ̀. Àmì Olúwa. Lágbára ọlọ́run bí bàtà ẹ bá ń ṣe ayé ẹ̀rí tí bàbá mi ṣe ayé. Àmì Olúwa. Ẹ̀ka. Wọ́n tẹ̀ nínú bẹ̀rẹ̀ tí wọ́n ti máa ní wọ́n gbé ìnájú òun náà sí. Sórí gbogbo ọ̀rẹ́ mi wo bọ́gà mi ta lọ́wọ́ ń sin ní fífi. Yẹ̀yà. Ó kìlọ̀ ńlá fún bàbá Tinubu. Nọ́ọ̀tì náà ni òun náà dé nọ́ọ̀tì. Sórí yàtọ̀ fún àwọn tí ẹni tí ń fẹ́ lọ́wọ́ ń sìn sà. Iṣẹ́ bíkìlà ni mò ń ṣe. Wọ́n ń lo àwọn Haúsá tó pọ̀ lójú tí ó kọjá àbẹ̀jà fún. Sórí ilé ewu tí Yorùbá wà kọjá àbẹ̀jà fún. Ilé ewu tí Yorùbá wà ó kọjá àbẹ̀jà fún. Sórí àwọn Haúsá wọ́n ti yí wa ká ní gbogbo oríṣiríṣi ọ̀nà lóde wípé bíbọ́ olóògbé Yorùbá àti àánú Ọlọ́run. Sẹ́rí kí yàtọ̀ fún àwọn àgbààgbà wọn, sẹ́rí àwọn tá máa ń ro kókà àtẹ̀yìn náà, wọ́n máa ń rán wọn ní sí aburú. Àwa Yorùbá débi wípé wọ́n bá ń ro pé ká máa bo tí àbí nǹkan kan mọ́lẹ̀. Bẹ́ẹ̀ á ẹ mọ̀ wọ́n. Lẹ́gbà tó ní Kásánbá sí. Ní Zúngéré ìlú tí wọ́n ti ń gbé ìlú bẹ́ẹ̀ ni primary sinanda ìlú lọ primary school Ní Zúngéré gangan. bẹ́ẹ̀ ni standard 7 ní àyè àtàgbà ẹ̀ ẹ̀lú primary school. Sọ́rí ètí ìborí tí n tún ti ń tẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé ó ní agbára pọ́pọ̀. Mo ní pé wọ́n ti há orúkọ bàbá ẹ̀ káàkiri débi wípé ní gbogbo tó jẹ́ Arab country pátápátá ni wọ́n ti ń ta nǹkan lù wọ́n. Wọ́n ti fi ráwó lọ. Bàbá yìí tẹ̀ láti jẹ́ ká máa mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ̀ ń wò yìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Haúsá tẹ̀lé tí ń jáde lọ sí Saudi, orúkọ bàbá Tinubu ni wọ́n há káàkiri gbogbo ilẹ̀ Saudi pé nínú Kàábà wọn fọkọ rẹ̀ síbẹ̀ láti lè má jẹ́ kó ṣàṣeyọrí nínú ìjọba tó ń ṣe. Sáwó lọ́wọ́ nìyẹn. Tó ṣe sáwó lọ́wọ́ gangan nìyẹn.
mo máa ń sọ fáwọn ẹ̀ pé àwọn àfáà kan wà nínú ẹ̀kọ́ tí wọ́n ń ṣiṣẹ́ fún bí ìmọ̀ràn bí wípé bí ẹnu Yorùbá àtẹnu ìlú gbogbo àwọn Haúsá yẹn bí kò ṣe ní kò àwọn ò ní fẹ́ méjì jù yẹn lọ tó jẹ́ pé káàkà jáde tán lè ta tó padà wọnú ilé jẹ́ pé ní iye owó tí wọ́n ń fún àwọn yẹn gbogbo àwọn ìgbé ayé náà yẹn kò lè ṣe níbi tó ní ìsìn báyìí wọ́n ń yan àwẹ̀ fúnra wọn ní oríṣiríṣi débi wípé bẹ́ẹ̀ nígbà tí ń ṣàdúrà. ṣé bẹ́ẹ̀ báwọn ọmọ tó ń ṣe ráyọ̀tì yẹn tó ń ṣe protest tó ti ń kó tíra jáde tí wọ́n ń fà á láàárọ̀ títì. ẹ wá rí àwọn wèrè àáfàá àtọ̀dọ̀ tiwa. ìjà oríṣiríṣi gbèdè làwọn ń jà kiri. wọ́n ti olórí burúkú dé. wọ́n bá ti kówó fún wọn. wọ́n orí burúkú ni wọ́n ti káàkiri. wọ́n ti ẹ̀ nípinnu tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn púpọ̀. ọ̀nà ìlànà àbáyọ tí ẹ̀rọ àti oníkàṣe kúrò lóko ẹrú irọ́ àtọ́kọ́lẹ́ fún máa ṣàbúrú káàkiri. Bàbá Tinubu ní tẹ̀sán láti ṣe dáadáa bẹ̀rẹ̀ tí ìgbà tó ti gbébẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní ta àgbà níbi ìta àbèlè sí i. Tí Ọlọ́run bá lè ṣe tọ̀ ló wà ní sẹ́yìn gbégbèsè yìí tí wọ́n bá lè rí àwọn àáfàá kan bá sọ̀rọ̀ tí wọ́n bá kan tó tọ̀ káwọn náà pàdé ọ̀rẹ́ dà. Tó fi jẹ́ wípé yẹ tó wọ́n ní ìjókòó tí wọ́n máa ṣe fún un tó ṣeé ṣe. Ọlọ́run ní ká mórí bọ́ nínú sẹ́yìn bá lọ. Ó ní agbára ní lákòókò kan tí mo ní àwọn oṣù kan ọmọ Hausa kan ń bá mi ṣiṣẹ́ ó wá ní bàbá àwọn pé àfáà nìkan ó ṣàbámi bá àbẹ́ sọ̀rọ̀. Bàbá ẹ̀ gbogbo látìgbà tí ọ̀rọ̀ ìbádọ́ ti wáyé ló ti jẹ́ pé ní oṣooṣù nínú tí àtọ́mọ́ lọ sàńlọrin. Tí wọ́n àwọn àlọ́rin gbọ́n máa yìn káàkiri gbogbo àwọn tó jẹ́ Fúlàní káàkiri láti máa kà lórí ọ̀rọ̀ ti Yorùbá. Èyí ń rí àpẹẹrẹ wípé ó pọ́sílẹ̀ tó tó dé nílọrin tí wọ́n máa jẹ́ ọba Yorùbá tó ní kó fi kí bàbá ẹ̀ tó ṣe tó débẹ̀. Tó ìkan náà bá tó gbà wá ní àmì Ọlọ́run bá. ẹ̀sìn ìṣàyẹn náà máa tọ̀ náà bá yín sìn. ìjọ kí lórúkọ yín kà. mi ò fẹ́ kí bàbá yẹn dárúkọ wọn kí ló mú ọ̀rọ̀ yìí wá ni pé ṣé ẹ rí ìran Yorùbá kọ́lọ́run ọba tó láyé kó má jẹ́ ká sùn lé time bomb àwọn tá a mú létí wọn ò mú kékeré ẹ jẹ́ sọ kankan fún ilé nìyí Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní ẹni tí ó bá fẹ́ joyin inú àpáta kì í wẹnu àké nílẹ̀ Yorùbá wọ́n fi iṣẹ́ kọ́ wa but part of aspect of life tó jọ mọ́ spiritual wọn ò fi kọ́ wa. ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ dìmú dáadáa wọ́n fi kéèyàn ó jí ṣiṣẹ́ orí Yorùbá tí wọ́n pa á lówe pé iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ àṣẹlà wọ́n fi iṣẹ́ kọ́ wa but wọn ò fi spiritual life wọn ò fi kọ́ wa. Yorùbá dẹ̀ sọ kankan wọ́n ní òòṣà tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ ẹni kó ń di rẹ̀ òòṣà náà ṣe tán tí ó parun ìtì ń ṣe Yorùbá lónìí nù ìtì ń ṣèràn Yorùbá lọ́wọ́lọ́wọ́ ogun tí ń jà wá tí ọ̀pọ̀lọpọ̀ kan fi rí bó ṣe rí ní ilẹ̀ Yorùbá tá a bá rí èèyàn kan tá a jọ ń lògbà tí ò bá sówó lọ́wọ́ rẹ̀ lákòókò kan tá a bá dédé bá owó lọ́wọ́ rẹ̀ lójijì á fún lóko tá a bá sọ pé ó jalè á sọ pé ó jí owó ìjọba tí ò bá ṣiṣẹ́ ìjọba á ní bí ó jí owó kọ́mpìnì tí ò bá ṣiṣẹ́ kọ́mpìnì kan á lọ sóògùn owó ó ti fọmọ lọ́mọ sẹ́só orúkọ oríṣiríṣi là á fún lókè ọ̀yà kò rí bẹ́ẹ̀
àwa tún ní ìlú tá a máa lù sí nílẹ̀ Yorùbá ń bí pé ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan aṣọ wálé ẹ̀rọ ojú ò lè ẹ ò mú. ẹ má bínú toró nílùú ni mí ló jẹ́ kí n ṣe báyẹn. ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan aṣọ wálé ẹ̀rọ ojú ò lè ẹ ò mú. ìlú tá a máa lù nù èdè tí o bọ́ mọ̀ fọ̀ fúnra ọmọ bẹ́ẹ̀ nu. nílẹ̀ Haúsá kò rí bẹ́ẹ̀. kì í ṣe pé ó pé wọn o kì í sì ṣe pé wọ́n jù wá lọ lórí gbogbo nǹkan wàláì wọn ò jù wá lọ. wọn ò tó ìran Yorùbá wọn ò tó ìdá àtàwa nínú kéèyàn ó ṣe dáadáa láyé. torí púpọ̀ ọ̀gọ̀rọ̀ wọn ló lòṣì díẹ̀ nínú wọn ló lálùbáríkà. ọ̀gọ̀rọ̀ àwọn ará òkè ọya olòṣì ni wọn akúṣẹ̀ díẹ̀ nínú wọn ní rí jẹun. lọ́dọ̀ kò dàbí ọ̀dọ̀ wa ń bí tẹ́ pé kò sí ìran tẹ́ bá ìran kan àbí ọ̀dẹ̀ kan tẹ́ ẹ̀ ní eré èèyàn kan tí ó jẹ́ olú ọmọ nínú ilé yẹn bí ìtọ̀dọ̀ wa ń bí. bọ̀ kankan wà táwa ò ní táwọn ní. àwọn wọ́n mọ̀ pé ogún ológun làwọn fẹ́ jẹ wọ́n wá ṣetán láti pa ìtànkítàn. àwa tá a wá lógún àwa wá sùnlé àwọn òun ràn àwọn àwò pé ṣe bá kàwé jù wọ́n lọ. àwọn mọ̀ pé àwọn ò kàwé ṣùgbọ́n tí wọ́n fi hàn wá orí spiritual náà fi handle wa látijọ́ yìí. mo sọ̀rọ̀ kan nípa ìtàn Ṣàgàrí àti Awólọ́wọ̀. ẹ lọ wo fídíò mi sẹ́yìn tí mo sọ̀rọ̀ bó ṣe change orúkọ Ṣàgàrí sí Ṣàgàrí. kì í sí Ṣàgàrí nínú orúkọ rẹ̀ tẹ́lẹ̀. nǹkan kan ló bí nǹkan kan ní 79 tí Ṣàgàrí contest for the first time pẹ̀lú Awólọ́wọ̀. wọ́n rí nǹkan wípé kò sí bí wọ́n ṣe fẹ́ di ìbò yẹn táwọ́lọ́wọ́ ò ní na Ṣàgàrí pa toró ti kọ́ńkà máìlì gbogbo Nàìjíríà pátápátá. wọ́n dà sọ́tún wọ́n dà sósì ẹ má kéèyàn máa yẹ nǹkan wò tí mọ́là bá ń bọ́ tayò ẹ jẹ́ n sọ̀rọ̀ wọn fún yín kẹ́ lè mọ̀ wọ́n dáadáa. mọ́là tó bá fẹ́ ìyàwó mọ́là mẹ́rin ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin yóò ní àáfà tí ó máa tẹ́ǹdì sí wọn wọ́n máa ń pè ní mọ̀làmí wọn ò ní mọ̀làmí kọ̀ọ̀kan àwọn mẹ́rẹ̀ẹ̀rin yóò ní mọ̀làmí kọ̀ọ̀kan yóò jẹ́ pé ìwọ tó jẹ́ ọkọ mọ̀làmí rẹ gbọ́dọ̀ jẹ́ 10 torí mọ̀làmí 4 lọ́mọ fèsì níwọ̀n nìkan. ṣe ti rí kéèsì yẹn bóyá rí àwọn òsì ń fi ọ̀rọ̀ bò wọ́n sọ fún ọ ní sápọ́nà pé mo fẹ́ lọ sọ fáàfáà mi pé èmi àti ẹ fẹ́ jà. téèyàn bá sọ fún ọ nílẹ̀ Yorùbá téèyàn bá sọ fún wa nílẹ̀ Yorùbá pé òun èmi àti ẹ ń jà sí mo wá fẹ́ lọ sọ fáàfáà mi bóun ní ó rí lójú rẹ̀ wọ́n ní ọfẹ́ sàkán lu mi ẹ̀ sọ dáríwo kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá tó bá ti gbọ́dọ̀ àfáà tiẹ̀ lọ wọn ló gbọ́dọ̀ àfáà tiẹ̀ lọ ni bọ́dọ̀ tí wọ́n ṣe rí nù. ẹ wá worú àwọn tí ń fi irú yẹn bára wọn ṣe tán bá wá rí ẹni ẹlẹ́ni tí wọn ò mọ̀ rí tán fẹ́ bàjà ẹ worú ogun tí wọ́n bá ru ẹni bẹ́ẹ̀ jà. tẹ́ bá Fúlàní jà kì í sọ̀rọ̀ à ń sọ sórí ahọ́n òun ní gbogbo fídíò tí mo ti látẹ̀yìn wá lórí ọ̀rọ̀ Yorùbá Nation. ogun tẹ́rí tí Bọ́lá Ahmed ọmọ Tinubu ń jà yìí ogun àṣàsí ló pọ̀ jù nú ẹ̀. òun ni wọ́n fi hàn Jonathan lémọ̀ Jonathan bíi pépà Jonathan rí lọ́wọ́ wọn nítorí pé ìran tí bàbá Bọ́lá ti jáde ló jẹ́ kí tiẹ̀ tún hard báyìí ní òfin dẹrùn ṣùgbọ́n wọ́n ń kọ́ńkà ẹ̀ ṣé ẹ gbọ́n tí bàbá yẹn sọ ó ní gbogbo ilẹ̀ Saudi gbogbo ilẹ̀ Arabia ni wọ́n ti mú ọkọ̀ ẹ̀ lọ pé ara àwọn mọ́lá táwọn ń kó ṣiṣẹ́ ló tú àṣírí yẹn fáwọn. tẹ́ ẹ bá wá lọ wo ó jọ gàtí kò jọ gàtí ó fẹsẹ̀ méjì lélẹ̀ gàtìgàtì ẹ lọ wo gbogbo sámọ̀n tí wọ́n ṣe nílẹ̀ Haúsá nínú àwẹ̀ ẹ lọ wo sámọ̀n tí wọ́n gíìfù nínú gbogbo jùmọ̀ tí wọ́n every Friday ẹ lọ máa gbọ́ it's against Bọ́lá Ahmed Tinubu. torí ẹ̀ lọ́rọ̀ bàbá ṣe dùn mí pẹ̀lú àwọn ọmọ Yorùbá kan
tí ń sọpọ́ọ̀tì bàbá tí wọn ò bá bàbá sòdodo ọ̀rọ̀ wípé iná ti fẹ́ jó kọjá orí ewé. Pé inú ogun gidi bàbá wà. Tí bàbá bá sọ pé òun dẹ̀ ọjọ́ mọ́ lọ ni ìtàn fi kàn báyẹn ni pé kí la máa ń pe báwo la ṣe máa ń pe ní ẹnu la fi pàkóró lẹ́sẹ̀ fi pàkóró ojú ọ̀nà ẹnu babaláàmú ní ọ̀la làámú ìtàn fi kàn bàbá yẹn nìyẹn. Àìrójú àìráyè yóò kàn máa dájọ́ ni pé yóò dá lọ́la ìgò bẹ̀tá 2027 máa wọlé. Òun fún alára rẹ̀ bàbá fún alára rẹ̀ ò ní rí rẹ́kọ̀dù nǹkan gidi tó ṣe. Oríjọ́ tó bá kó gọ́ọ̀mẹ̀ntì, oríjọ́ tí Bọ́lá Ahmed ọmọ Tinubu bá kó gọ́ọ̀mẹ̀ntì kó tó mọ̀ pé òun bá nǹkan jẹ́ kò lè mọ̀ báyìí. Wàláì bí mọ́lá ṣe rí nìyẹn o tí wọ́n ṣàṣì Awólọ́wọ̀. Wọ́n mọ̀ pé Awólọ́wọ̀ àwọn èèyàn ti ń pariwo ẹ̀ ní 79 pé wọ́n rí inú òṣùpá, wọ́n rí káàkiri inú òrùn, wọ́n rí tí tẹ́nìkan di okùn tó digi tó dé ìgò Awólọ́wọ̀ sójú. Ìgbà náà làwọ́lọ́wọ́ àwọn ọmọ láàrin ọmọ nǹkan. Bàbá Awólọ́wọ̀ mú ogun gan. Wọ́n sì bá àwọn àgbà rìn nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó yẹ káwọn bàbá yẹn gbé ńgbà yẹn wọ́n gbé. Mo ṣe fídíò kan ní 4 years ago before EndSARS nígbà tá a wà nínú lockdown. Fídíò mi yẹn mo wá ń sọ kí ni wọ́n ń pè ní agbára Yorùbá. Màá mú padà wá láìpẹ́ yìí. Mo fẹ́ mú nǹkan tó ń pè ní agbára Yorùbá wá, ṣùgbọ́n mo nídìí àwọn gadget kan tí mo fẹ́ lò tí mo bá ti acquire àwọn gadget yẹn ò ní màá lò. Mo fẹ́ display kankan bẹ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ bí weight tí Yorùbá ní. Mo fẹ́ kẹ́ mọ̀. Mo ń bọ̀ lórí ètò yẹn màá mú wá because mo rí ẹwú mi lórí àwọn èèyàn mi, ìran tí mo wá nù ìran ẹwú mi lórí gan. Fídíò tí mo ṣe lọ yìí àwọn èèyàn wú mi lórí in fact torí ẹ̀ mo fi ara mi jìn fúnlẹ̀ Yorùbá. Gbogbo ọ̀nà tá a bá gbégbà tọ́lọ́run ó fi yọ wá kúrò ní ọ̀fìn àti tẹ̀sẹ̀ bọ́ báyìí. Mo sọ kankan fún yín pé bàbá Bọ́lá Ahmed Tinubu nígbà táwọn adúró ti spiritually ni adúró ti bàbá Bọ́lá Ahmed Tinubu spiritually ni la fi rìnrìn àjò primary yẹn rìn. Bọ̀ bàbá lè má mọ̀ tọ́ra àsọ fún kò rán wa ṣẹ́ àwa kan volunteer ara wa ni. Àwa kan ní sọ̀rí ibìkan la kóra wa jọ ládẹ̀ ṣiṣẹ́ yẹn. Àdẹ̀mọ́ gbogbo orin tá a rìn. Ọlọ́run dẹ̀ ní kó rí bẹ́ẹ̀ bá a ṣe fẹ́ kó rí. Ọpẹ́ ni fọlọ́run ọba. Yorùbá lè mí ṣe fún èmi ò ṣe nítorí Bọ́lá Ahmed ọmọ Tinubu, mo ṣe nítorí ìran Yorùbá ká má bàa tójú mi yàn mí lẹ́bọ, ká má bàa tójú mi yàn mí jẹ. Òun ló jẹ́ kí n gbégbèsè tí mo gbé ńgbà yẹn pẹ̀lú àwọn kan nílẹ̀ Yorùbá yìí. Ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ but nǹkan kan wá wà tí mo fẹ́ kẹ́ mọ̀ lénìí. Ní 79 tí mo ń dọ́gbọ́n sọ̀rọ̀ ńpa ẹ̀ tí wọ́n kó toró bàbá Awólọ́wọ̀, ẹ̀mí rẹ̀ fẹ́ bọ́ kò yé bàbá Awólọ́wọ̀ dọ̀la torá àwọn bàbá Awólọ́wọ̀ gbẹ́kẹ̀ lóògùn púpọ̀. Meanwhile mo máa ń sọ nǹkan kan fáwọn èèyàn, kò sí ìlú tí wọn ò ti sóògùn. Ẹ lọ wo fídíò tí mo ṣe ń 4 years ago tí mo sọ ń gbà lockdown. Nǹkan tí mo sọ ń bẹ̀ nìyẹn. Kò sí ẹ̀yà tí ń bẹ lórí ilẹ̀ tí ò mọ ògùn, ṣùgbọ́n kankan bẹ tọ́lọ́ ń yọ̀ǹda fún Yorùbá tó ju ògùn lọ. Ìní sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí mo fi pamọ́. Nǹkan kan bẹ lọ́wọ́ Yorùbá tó ju ògùn lọ. Àwọn tí wọ́n mọ̀ wọn ò mọ̀ wúlò rẹ̀. Àwọn tọ́lọ́ ń fún wọn ò mọ ìwúlò nǹkan náà, ṣùgbọ́n yín ń bẹ ńlẹ̀ Yorùbá kò kú ọkọ̀ ń bẹ. Ṣé tíra ń bẹ o, ẹ má jẹ́ parọ́ tẹ̀ ń jẹ. Àwọn mọ́là wọ́n ti ń tọwọ́ bọ ìrìnàjò bàbá yẹn gidi gan. Wọn ò sì ní bí Fúlàní ṣe rí nìyẹn. Ṣé gbọ́n kan tí bàbá yìí sọ? Bàbá yìí sọ débi wípé even tó fi mọ́ ọ̀rọ̀ Ìlọrin táwọn fojú wò kékeré yẹn, mo ti sọ́rí láìmọye gbà lórí ìkànnì yìí
nígbà táwọn Gani Adams kó OPC tí wọ́n ń lọ lọ́rin lásán lẹ rò pé gbogbo wọn rọ́dà sínú odò Asadam ni lásán lẹ pé ni lásán lẹ rò pé Lawal kú lọ́rin ni gọ́vnà Lawal tó invite wọn lásán lẹ gbọ́ pé dédé kú lásán lẹ gbọ́ pé àwọn Karim Adisa wọ wàhálà lásán lẹ rò pé tó dèdè àgbọ̀ kú gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ àdé àpẹ́ nílùú lọ́rin tó bá ti jẹ́ ògo wọn ògo wálẹ̀ ní wọ̀rọ̀wọ̀ àṣírí ni bàbá yẹn dọ́gbọ́n sọ tí mo fẹ́ kí gbogbo yín gbọ́ lálẹ́ yìí tá bá ti lè rí ògo kan pé ògo yìí yóò dìde ńlọrin yóò sì fẹ́ jà fún ẹ̀tọ́ ọ̀la àwọn bàbá wọn wàláhì wọ́n wọ̀ wálẹ̀ ibi tí a ti kàn jọ̀gbọ́n ńlẹ̀ Yorùbá nìyẹn àwa wá dákẹ́ àwa ń lé Islam à ń lé Christianity à ń lé káàkiri gbogbo nǹkan tó value náà àwọn nǹkan wa àwọn ọmọ àwọn ìmọ̀ táwọn bàbá wa ní àwa jùnú ọwọ́ àwọn àfáà yìí náà látún ti lọ́mọ gbà padà o torí gbogbo ọmọ yìí ọwọ́ àwọn àfáà yìí ló tún wà wọ́n ti ń gbà lọ́wọ́ yín díẹ̀díẹ̀ wọ́n ti ń fi story gbà á olópọ̀jù àwọn àfọwọ́sọ online wọ́n mọ kọ́ yín lóògùn wọn ò ní kọ́ yín ní tírà wọ́n mọ tírà tí wọ́n kó pamọ́ ṣùgbọ́n òun òbílẹ̀ títí yín wọ́n tà síta ní gbangba online ìtẹ́yìn ń pè láṣìírí nu táwọn kan jogún jókòó tì tí wọ́n ń pè ní ogún ìdílé bàbá wọn wọ́n bá wọn tà sórí atẹ́gùn wọ́n gbé tírà títí wọn wọ́n gbé pamọ́. ṣé rí Yorùbá Ọlọ́run ọba tó láyé ni ó ṣì wá lójú inú Ọlọ́run ó ṣì wá lójú inú mi wá láti wá ṣètò rẹpẹtẹ lẹ́nu mo kàn fẹ́ ọ̀rọ̀ bàbá yẹn ó ṣí mi níyè gan nítorí pé a lot of things tí mo ti sọ bàbá yìí repeat wọ́n kà kó gbẹ kàkọ́ sójú kan náà ni. Yorùbá ó dọwọ́ wa tá bá ṣe ń fáìtì Bọ́lá Ahmed Tinubu wọn ò fáìtì òun nìkan o ìran rẹ̀ náà ń bájà ọmọ tá a ránṣẹ́ wọn lù ẹ̀ mọ̀ pẹ́lú tó rán mọ́ ṣẹ́ ni wọ́n ń bá wí ìwọ tá a rán mọ́ yẹn ṣẹ́ náà ń bá wí tó bá rán yẹn ṣẹ́ tó bá fi lè kán ọmọ yẹn kò ń ta pé tá a ránṣẹ́ ẹgbẹ́jà ni tó bá gbá ń kò ìwọ tó ránṣẹ́ náà ń bá wí àwa tá a rán Bọ́lá Ahmed ń ṣẹ́ lọ sí Àbújá àwa náà ń fáìtì àwọn sọ fóònù náà èdè rẹ̀ òye tiwa òun náà gbọ́ tiwa àgbédè ara wa yé ìtí wọn máa ń dá sáàrin àwọn èèyàn nu ẹ rí i pé bójá abẹ́ Akíntọ́lá àti Awólọ́wọ̀ náà ṣe bẹ̀rẹ̀ nu tí wọ́n ṣe rádaràdà títí tọjọ́ fi lọ fá tẹ́ẹ̀mẹ̀ fi bọ́lé lórí wọ́n máa ń tán ṣe wọ́n yìí sẹ́mẹ́ nítorí pé wọ́n mọ̀ pé ogún ológun làwọn fẹ́ jẹ wọ́n sì gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe pa ìtàkìtàn torí ẹ̀ lẹ́ fi ń rí bí gbogbo nǹkan ṣe ń rí yẹn tí ẹ bá dẹ̀ fún wọn ní ilẹ̀ kan rógbódó pé ibi ìní ọmọ gbé tíra àwọn bẹ̀rẹ̀ sí ní bò mọ́ bẹ́ẹ̀ bí wọ́n sì sọ bẹ́ẹ̀ nílùú wọn. ìrírí mi ní 2007 mo pàdé ọkùnrin kan iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ lé ní iṣẹ́ yẹn ọdún yẹn ni mo bẹ̀rẹ̀ as a young graduate pé mo wá ní employment mo bá mọ́là lẹ́ni tó ní business yẹn èmi ni mo bá mójútó nígbà yẹn kí ni mo fẹ́ fàyọ mi ní dárúkọ ẹni yẹn mi dẹ̀ ní dárúkọ business yẹn because máa sọ àwọn yẹn ti máa mọ ibi tó ń ṣẹlẹ̀ àwa fẹ́ expand the business yẹn ó nídìí ká àkọ́yà building tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àti kẹta àti kẹrin bàbá yẹn wá bá mi ó ní kí n já lọ ibi tí mo kọ́kọ́ rí ni pé bàbá yẹn yóò mọ̀ ṣe àwùsùbìlà níjọ́ kan mo kẹ̀ka mọ́nú ọ́fíìsì ẹ̀ ni oúnjẹ tó dè mọ́ra ó tó láti bíbà yìí síbi tó fi dé bàtẹ́ yẹn àtòǹdè tí gbogbo ẹ̀ tí ń rìn gbèdè ní mọ́là ó dẹ̀ wo àgbàlá lè lórí mọ́lẹ̀ mo á bá ń bẹ̀ wá ní ọtí bá mi ń bẹ̀ náà bí mo ṣe rí nu ó ní sọ orí ọ̀pá tó wà àwọn wọn fi bò fún yàn wọn làwọn ṣe wọn ń purọ́ ó ní sọ orí ọ̀pá tó wà nù mọ́tò mi yẹn tó mú fún mi lẹ́ẹ̀kan wọn máa fọwọ́ mú mọ́ o ó ní kí ẹ má bàa pòórá ó ní tí ojú ogun bá le tán ló máa mú ọ̀pá yẹn jáde
pé kò sí gbogbo náà ṣe lele tó fóun ó lọ mo gbà nígbà tá a fẹ́ dá bísíǹsì yẹn lẹ̀ mo rántí pé ó kó àwọn oògùn kan wá láti north tá à ń bò mọ́nú iléeṣẹ́ yẹn nígbà yẹn pé kọjá lè yá ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ́ ọjà yẹn ò peak èmi ni mo padà ṣe gbìyànjú tó mú kọjá yẹn peak ńgbà yẹn ó sì bùn mí lówó torí mo surprise ẹ̀ ó jọ́ lójú gan pé ìwọ náà ọ̀tá bíọ́bíọ́ ọ̀tá lẹ́nu mo ní bàbá èmi náà mi sọ mi kí inú ayé ó bùn mí lówó lọ́rọ̀ tí mo sọ yìí kí ni mo fẹ́ fààyàn ń bẹ̀ ni pé ó wá sọ ọ̀rọ̀ kan fún mi nígbà tí bísíǹsì yẹn dìde tán tí bísíǹsì yẹn boom tágbára wa ò fẹ́ ká mọ́ ó ní kí n wo ilé mẹ́tẹ̀ẹ̀ta yẹn kí n já lọ bá àwọn tó ní sọ̀rọ̀ pé òun mọ̀ pé wọn ò ní gbà ṣùgbọ́n já lọ bá wọn sọ̀rọ̀ pé ká kókó ń bẹ̀ òun fẹ́ lò ó òun máa rà lọ́wọ́ wọn ẹni iye tó bá wò pé òun máa rà á dẹ̀ lọ bá wọn ìkíní Ìgbò ni ìkẹta Ìgbò ni the other man tó láti sọ̀hún Yorùbá lòun á bá gbogbo wọn sọ̀rọ̀ àwọn tó wọn wájú ọ̀dọ̀ wa náà Yorùbá ni wọn àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ òkè àwọn yẹn náà Yorùbá torí gbogbo àdúgbò yẹn ló fẹ́ rà mọ́ṣáláṣí ló wà lẹ́gbẹ̀ẹ́ wa lápá òkè kò fẹ́ débi mọ́ṣáláṣí torí pé òun náà máa kírun bẹ̀ ẹ mọ́ jẹ́ pọ̀ arọ́tẹ̀ yìí jẹ ńgbà tá a débẹ̀ tá a bá gba àwọn pípọ̀ yẹn sọ̀rọ̀ kò sẹ́lẹ̀ tó fẹ́ talé rẹ̀ àkàlà àwọn fẹ́ talé àwọn fún because inú estate níbẹ̀ wọ́n gbé àwọn ṣe wá talé ńgbà táwọn ní problem tó jáde báyìí ó sọ fún mi níta fi so ń gbọ́ mo ní mo ń gbọ́ ó ní wọn ò ní problem mo ní ìyẹn ó ní wàláì ó lóun ní ìdílé wọn láwọn ò ní ta ó náà máa ta ó ní wọn ò ní problem ó náà ń fún wọn lẹ́yìn oṣù mẹ́ta kan fi rún lé lórí ó ní wọn máa ní problem ẹ̀yà máa wọ́ bọ̀ níjọ́ tó dé báyìí lóru ló dé ló fowó èkó bó ṣe fowó èkó báyìí lọ́dọ̀dọ̀ wa alẹ́ ló ní ọmọ ó ní ẹ lọ ju kínní sí mẹgáàdì wa mọ́là ni ó ní kó gba tíra yẹn kó lọ lẹ̀ sórí ilé kó lọ lẹ̀ sínú kọ́mpánì mẹ́tẹ̀ẹ̀ta ó ní wọn ò lè rí láéláé mo ní ó ní ó ní tí wọ́n ti ń balẹ̀ ló máa parẹ́ mọ́nú lẹ̀ wàláì bó ṣe ṣe nù wọ́n ta lé yẹn fún ilé mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní problem jẹ́ pé fúnra wọn náà wá bá pé kó wá rà ilé iwájú tí mi ò tiẹ̀ mọ̀gbà tó tiẹ̀ lọ́jú tíra àti ibẹ̀ yẹn àwọn yẹn náà wá bá kó wá rà ó ra gbogbo ẹ̀ ó ra tẹ̀gbẹ́ mọ́ṣáṣí tó wà lókè ó ra wọ títì ní gbogbo ilé tó wà ní ẹ́stéètì yẹn wọ́n kọjá bẹ́ẹ̀ ṣe ń rò ó wọ́n kọjá bẹ́ẹ̀ ṣe ń báwa ṣe máa ń fojú wò wọ́n ẹ̀yin lẹ máa wù wọ́n pé ẹran ni wọ́n dẹ̀ sọ fún wa níjọ́ kan wọ́n léwé táwọn ń jẹ pé àwọn gbà pé ẹran làwọn ṣùgbọ́n ewé táwọn ń jẹ àwa ni. so bàbá Bọ́lá Ahmed Tinubu ẹni bá mọ̀ wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ díẹ̀ ọmọkùnrin ò tó tẹ́ bá nínú àwọn èèyàn yín tí ń ṣe yọ̀bọ̀ tí ń gbà wọlé fún yín ẹ tì wọ́n dànù kẹ́ ẹ wá àwọn míì tí ó ti ṣe tí ara wọn gba nǹkan bàbá nǹkan wọlé sọ́dọ̀ yín tẹ́ ẹ mọ̀ àṣírí mo gé fún yín lénìí nǹkan wọlé seriously ó ní ó jẹ́ kẹ́ balance ní ojú gbogbo nǹkan ó lọ bó ṣe yẹ kó lọ torí bàbá yẹn sọ débi pé ó ní kì í ṣe pé ẹ ní intention pé ẹ ní ṣèjọba rere fọmọ orílẹ̀-èdè yìí bọ̀ kí ló fà á tí gbogbo ẹ̀ fi dàrú lójijì ẹ wo kéèsì Jonathan ẹ wo kéèsì títí kí ló yàtọ̀ ní méjèèjì ìjọba tó dùn yànjú láyé ní ìjọba Jonathan pé Jonathan the first learned person tí kòkòrò lórílẹ̀‐èdè rí tó kàwé dáadáa tó jẹná ní Yar'Adua àti Dr. Goodluck Jonathan pé odidi doctor ó di president Nàìjíríà kò sì rí nǹkan kan sí fòdìdí ọdún 4 ọdún 5 tó lò gbogbo ẹ̀ bàjẹ́ mọ́ lọ́wọ́ kò rí kò rí ṣe kò rántí láti da ọ̀dàlú rẹ̀ òtún òkè tí ó wọ̀lú ẹ̀ kò rí ṣe tẹ́fì mọ̀ wọ́n nu táwọn bá dẹ̀ dìjọba mú ara alẹ́ wọn gbádùn èrò ọ̀nà wọn gbádùn ẹyẹ ẹkọ kébi eku lọ́dọ̀ wọn ẹyẹ kébi ẹyẹ ọmọ èèyàn ó fọ̀n bí ọmọ èèyàn aboyún ilé wọn yóò tọ̀ wá àgẹ́lẹ̀ wọn tọ̀ wá làbùsùn
aboyún ilé wọn bí wẹ́rẹ́ ṣùgbọ́n tó bá yẹ di ìran míì gbogbo nǹkan eku ò ní ké bí eku fẹ́ nítọ̀hún ẹyẹ ò ní fọ́n bí ẹyẹ ọmọ èèyàn ò ní sọ̀rọ̀ bí ọmọ èèyàn lẹ́yìn fi mọ̀ pé ejò lọ́wọ́ nú. Bàbá mo sọ nínú fídíò tí mo lò lọ pé ayò méjì lẹ fẹ́ ta tó kù sí yín lọ́wọ́ káàdì méjèèjì yẹn tó bá wù yín ẹ play ẹ̀. Option méjì mo mìíràn o option àkọ́kọ́ ó ní pé kẹ́ ẹ lo idà yẹn kó favour Yorùbá tàbí kẹ́ ẹ lo idà yẹn kẹ́ ẹ fi bá lọ ó kù sọ́wọ́ yín èmi ò ní sọ jù báyìí lọ.